mo ń sọ̀rọ̀ nípa subsidy fún yín wípé àléébù tó wà ń bẹ̀ ìtọ́ba Nàìjíríà jẹ́ fọ́dún 13 àwọn kàbá àwọn tá à ń pè ní kàbá alájírọ́ba àwọn aláìsàfìsì ọba àwọn ni wọn èé gbé tí wọn èé tẹ̀ tí wọ́n ṣàdédé dolówó òjijì ìjọba tí ń bẹ ń ta yìí ó dàbí ẹni pé kò ní fààyè gbà wọ́n bọ́bá jagun tó bá ṣẹ́gun kàbá ẹ̀yin mo gbà á lọ́gàá torí wípé ogun òun ni ẹ̀yin olódòdẹ ló fi dìbò tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn wọn túláàsì ní ọkọ̀ ń papá mọ́ra pé ẹ̀yin muslim tíkẹ̀ẹ̀tì ló lò ẹni tá a fẹ́ ń gbàkejì rẹ ni kò sọ́gbọ́n tó lè dá àfi tí ọba ní débi tí ń lọ lókù. òun náà mọ̀ lọ́kàn ara rẹ̀ pé ẹ̀yin ṣé kínní yóò ní fi òun ṣùgbọ́n pẹ̀lú wípé ọgbọ́n wo là á ta sí i ẹ̀yin kínní kan ó so sí ni lọ́wọ́ ó buyọ̀ sí i iṣó ò ṣe gbẹ́mì iyọ̀ ò ṣe tú dànù wọ́n wọlé sí i lára ń bí yun tí ó bá wá jagun àjàyè àfikọ́ṣẹ́gun kàbá nínú táwọn kàbá ó sì kọ́kọ́ fi mọ́ gbógun òun ni subsidy tí wọ́n fẹ́ yọ yìí ẹ rí i pé níjẹta àbíjọ́ wo ni wọ́n kéde pé epo wọn wọn ò tí ì sọ pé wọ́n ẹ̀kún owó epo owó tí wọ́n pín un ó sì di parí oṣù yìí kó tó tán o epo tó ti bẹ̀rẹ̀ sí wọ́n ní ìsìn ọyẹ ó dè parí oṣù kẹfà yìí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yọkú o. àwọn ìlú kan lórílẹ̀‐èdè Benin ní Benin Republic tí wọ́n ń tepo 300 naira ẹ lọ ọbẹ̀ ní ìsìn ó ti di 1,200 ẹni pàlítà nílùú wọn báyìí ní Kútọ́nù bẹ́ẹ̀ náà ni ní Togo bẹ́ẹ̀ náà ní ń lọ dé Cameroon. Epo tiwa Nàìjíríà àwa ń fi subsidy àwa ń tà fáwọn orílẹ̀-èdè míì wọ́n wà ń wa epo wa lọ Kútọ́nù wọ́n ń wà á lọ Cameroon. àwọn tá à ń fún lépo yìí tá à ń sojú àánú tá a fún náà tá a fún lépo yìí owó wọn tó ti wá fẹ́ dìbò lówó wa owó wa wá fẹ́ di tí ò ní fálù lẹ́gbẹ̀ẹ́ owó wọn mọ́. sẹ́ẹ̀rí ibi tí Nàìjíríà ń lọ báyìí Nàìjíríà bàjẹ́ débi wípé tẹ́ ẹ gbowó Kútọ́nù ẹgbẹ́ rẹ̀ nísìn owó wa ò ní wéètì lẹ́gbẹ̀ẹ́ séfà mọ́. gbogbo nǹkan tí wọ́n fẹ́ gbé yẹ̀wò nù kò sí ọgbọ́n tí wọ́n lè ta sí i tó jẹ́ wípé tí ọ̀rọ̀ epo bá ń lọ bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ Nàìjíríà ọlọ́kọ parun ni. wọ́n kẹ́ páńpẹ́ lẹ̀ ẹni tó fẹ́ kẹsẹ̀ bọ páńpẹ́ náà mọ̀ pé páńpẹ́ wà ńlẹ̀ ó sì ń gbẹ lọ́nbọ́lọ́hún ó sì bóun yọ torí tẹ́nìkan bá sọ pé kò mọ̀ irọ́ ló ń tọ̀ ń pa láti bí kàmpéènì ti ń sọ páwọn ọ̀yọ́ o kọ̀sẹ́ni tó lè wọlé nù án mẹ́tẹ̀ẹ̀ta Àtíkù ni Òbí ni tí ó lè máa bá subsidy lọ tí ó rí ìjọba ṣe kò sónítọ̀hún. ọ̀rọ̀ subsidy dàbí ọmọ ọba kan ọba Ayelabola aláyé tìlú Ayelabola kò bímọ ọkùnrin rí ọmọbìnrin ni máa bí ó wá bímọ ọkùnrin gbogbo ayé wa ń jó àwọn ìlú ń yọ̀ nígbà tí èdè oṣù kejì oṣù kẹta ọmọ bẹ̀rẹ̀ sí ní dákú dájí wọ́n gba babaláwo kan wípé ìwọ gbà iṣẹ́ tó ọmọ ṣe ní ọmọ ṣe àgbo fún ọmọ ọba Ayelabola o kọ́mọba àkú torí àròlé ẹni tí ọjọba lẹ́yìn ìgbà ọba bá gbéṣẹ̀ nu ọba tí ọba sì bímọ ọkùnrin àkúrun lókùn nílẹ̀ Yorùbá wọ́n wá gba babaláwo kọ́mọ bá wọn kí àgbo wọ́n wá kí àgbo tó bá tó ti dákú wọ́n ó fi gé hà lẹ́nu wọ́n ó bu àgbo sí ara rẹ̀ ó balẹ̀ babaláwo wá pe kábíyèsí wípé ìwọ kábíyèsí o ẹ jẹ́ àwọn ó dífá lórí tí ń ṣe àìsàn tí ń sọ ọmọ yìí kámọ̀ tí ń ṣe gan-an kámọ̀ ètùtù tá a ṣe tí ó gbà dípò tí ó fi máa dààmú báyìí ọba ní kó go ahead
wàjà tí wọ́n gbé ìfanilẹ̀ iwájú ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tún ọlọ́kànràn lósì àárín ọpọ́n àta ọ̀run bàkìtì ìbàrẹ̀ ọ̀tún olùkọ́ lọ́tẹ̀ ọ̀nfà ilẹ̀ ìbàrẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí orí rẹ̀ làátí sonkóhun wàjà wọ́n gbá pẹ̀lẹ̀ nalẹ̀ ifá ọba fọ̀hún ọ sọ̀rọ̀ ó ní tí ọmọ yìí tí ó bá yè láyé àfi kí wọ́n kọ́ nílà òǹkọ̀là kan náà ló sì wà tó lè kọ́mọ ọ̀hún là yóò wá láti ìlú òdì kejì ni gbogbo àwọn kọlàkọlà tí ń bẹ nílùú bẹ̀ ní ń sá pé àkọjá èso ọba tọjọkùn báwọn bá sì ta adákùmù kan ọ̀sán tọ́jẹ́ pé wọn àti ìkọ́ ńlá àmọ́ dákú táwọn bá wá lọ kọ́ ńlá tó bá dákú lójijì ẹni ta làwọn jẹ́ wọ́n ń sá sẹ́yìn òǹkọlà alábẹ̀dẹ tó wá láti ìlú òdì kejì ní a ti ọmọ ìmọ̀ lọ́rùn pé ọmọ bá wa búlà fún ọmọ bá wa kọ́ ńlá wọ́n dá fáwọn ní títa ríro làákọ́lá o bọ́ bá jìnnà tán yóò dòge bí a bá kọlà yìí tọmọ yìí ọba fi kú orí ọpọ́n tí a fi ń kọlà yóò yè ṣùgbọ́n bí wọn ọba tíráì dáadáa ó lè jẹ́ bí wọ́n ti ń kọlà ní ọ̀dàkẹ́ sí àárín méjì tọrọ Nàìjíríà wà nù ọ wà lágbèdégbèdé méjì ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan bòmíì àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ wọ́n kọlà Nàìjíríà alábẹ́sì ti dé àdúrà ní kí gbogbo wa ọmọ gbà o wípé kórí ọmọ kábíyèsí ọmọ gbàbọ̀dè torí títa ríro là á kọlà tó bá jìnnà tán yóò dẹwà àìmọye àwọn èèyàn tí wọ́n bá káyé èèyàn tá a bá yọrú ìyá kan tí ń bẹ ń bàdàn yìí mo fọkọ bò ó láṣìírí ọmọ bàdà bí ìpolówó ọjà òun ló lò ó dáadáa ló ṣàánú mẹ̀kúnnù pé wọ́n ti ẹ̀kúnwó tìjọba fi lé o ẹ máa sílẹ̀kùn ẹ máa rí po kò sì ní tìlẹ̀kùn mépo rẹ̀ ó sì ṣe dáadáa títí tí a fi kéde pé kí kálukú ọmọ rà níye kan náà bá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn ajírọ̀bà kàbá àwọn wo ni àwọn tí ò jẹ́ tí ò ṣe tí ò sì jẹ́ tí ò ṣe ó ṣe iṣẹ́ tiwọn ni láti fàtẹ́gùn síjọba kí wọ́n ó bù jẹ́ ń bẹ̀ lórí ọ̀rọ̀ dọ́là wọn a máa fi lààyàn dọ́là tẹ́ ẹ rí un dọ́là tá a ní wọn ó mú kúrò tí ó di ti parallel market wọn tí ẹ bá fún yàn $1 million lénìí tí ó bá gbé dé báńkì láàrin ká dijú káyà láàrin wákàtí kan tí wọ́n dá owó padà sínú àkáǹtì kò rí rárá ó lè rí $250 to $300 million. ìwọ tó làágùn níbo ló ti kanrú owó yun ìwọ tó làágùn tó ṣiṣẹ́ níbo ló ti kàn án ìyà tí ń jẹ ọmọ Nàìjíríà tá à ń mú mọ́ra nu tọ́pọ̀lọpọ̀ tí ò jẹ́wọ́ fún wa Buhari náà ò pé wọn ò fẹ́ ṣe bí ọmọ akin ńgbà ó débẹ̀ ẹ ti kí ìṣàjọba sọ́jà kọ́ lé léyìí o eléyìí yọ lọ lẹ́gbìmọ̀ aṣòfin bọ̀ o eléyìí ó ṣe gbá o bẹ́ẹ̀ bá sì lọ lẹ́gbìmọ̀ aṣòfin àwọn lẹ́ẹ̀bà ń bẹ̀ bẹ́ẹ̀ bá lọ rẹ́ẹ̀pù wọn ti dúró dè yín bẹ̀ bẹ́ẹ̀ bá lọ sẹ́nẹ̀tì wọn ti dúró dè yín bẹ́ẹ̀ bá sì ṣe tiwọn wọ́n mọ̀ fínná mọ́ yín gbogbo ọ̀nà tíjọba lè gbà tí ó fi yẹ̀ mọ́ yín lọ́ni wọ́n mọ̀ fín. ìyànjẹ́ òbí ìdátọ́ bad ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bàjẹ́ Nàìjíríà iná jẹ́ number 1 nínú ntọ́kọ́kọ́ bàjẹ́ ẹ wòye ilé-iṣẹ́ tó kókò Nàìjíríà tó lọ Kútọ́nù àtàwọn tó lọ Ghana irúfẹ́ ilé-iṣẹ́ tó kò Nàìjíríà ọjà 50 lọ ọjọ́gọ́ta lọ tí factory 60 bá lè kúrò lórílẹ̀‐èdè sórílẹ̀‐èdè ọ̀hún ọ̀dahoro ẹ wòye èèyàn kọ̀ọ̀kan tí máa ń ṣiṣẹ́ ní factory àwọn nǹkan tí wọ́n fẹ́ mójútó ní tí yóò jẹ́ kí Nàìjíríà ọ̀dà ṣùgbọ́n bẹ̀rẹ̀ rẹ̀ yóò nira díẹ̀ yóò nira o.